Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ní bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. tọ́ mo kí yín ẹ̀yin olùtẹ́sí wa lákòókò yìí pé akudédé àkókò yìí yóò àdúrà wa yóò mọ̀ gbà o orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín púpọ̀ ẹ kú àkókò yìí mo sì tún kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa bọ̀ látẹ̀yìn tẹ́ ń bá wa kálọ tọ́ mo fi àsìkò yìí gbà aládùúrà fún wa pé àtẹ̀mí àtẹ̀yìn àní lùgbàdì àìsàn àárẹ̀ burúkú ò ní ṣe wá ẹni tá àárẹ̀ ajé ń ṣe tójòjò ajé ń ṣe inú wa Olúwa Olódùmarè yóò pèsè ìbùkún alálùbáríkà lẹ́nu iṣẹ́ fún ẹni tó gba ayé ń dà láàmú Olúwa Olódùmarè tó bá àwọn ẹni ìṣáájú gba ní ṣẹ́gun tiwọn yóò bá wa náà ṣẹ́gun wa. ara ọ̀kan gbòógì bá bàbá wa ti wá ojútùú tàbí àtúnṣe sí àgàn lílà torí tá a bá ń bára wa sọ̀rọ̀ lórí ètò ìgbàwáṣẹ̀ la pètò ètò ní ìgbàwáṣẹ̀ àgàn náà bá ní pé alàgàn báwa sì bá a nígbà bàbá máa ń kọ́ wa pé ẹ̀kọ́ oògùn ilẹ̀ oògùn alàgàn ni kí ni ń jágàn òun lẹni tí ń wojú Ọlọ́run fọ́mọ ẹni tó ti tásìkò tó ṣègbéyàwó tí ò rọ́mọ bí ó ti gbìyànjú ó ṣàdúà ó lọ ilé ìwòsàn òyìnbó kódà ó tiẹ̀ kiri gbogbo ọ̀dọ́ oníbìílẹ̀ náà kò tí ì rọ́mọ bí oríṣi àgàn mélòó ló wà tàbí a lè pé ní Yorùbá tòde òní tó bá mu oríṣi àìrọ́mọbí mélòó ló wà ẹni tí jẹ́ àgàn pọ̀ o ṣùgbọ́n àwọn èèyàn wa a ti da ẹ̀sìn papọ̀ mọ́ àṣà èyí sì ṣàkóbá wa púpọ̀ ní tí ń fa àgàn a wá fi ẹ̀mí ìgbàgbọ́ gbé gbogbo ẹ̀ lódìlódì ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé àìrọ́mọbí òun ọwọ́ Ọlọ́run ni gbogbo ẹ̀ lótìtọ́ àti lódodo kò sí ewé kan tó jábọ́ tọ́lọ́run ọmọ sí àmọ́ ìgbà míì wà tí àwọn nǹkan kéékèèké ń ṣe okùnfà àìrọ́mọbí tó jẹ́ pé àwa náà lè ṣàtúnṣe rẹ̀ láàrin ara wa n tí ń fa àgàn ẹ jẹ́ ká gbé tọwọ́ ayé ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan àwọn èèyàn á máa ṣe tí èèyàn ò fi ní rọ́mọ bí láyé àkọ́kọ́ náà ẹ jẹ́ kí n sọ àlàyé kan tí bàbá mi ṣe fún mi lórí àgàn ìdí tí a fi gbọ́dọ̀ mójútó àìrọ́mọbí gan-an jù pẹ̀lú àdúrà àti ìlànà bílẹ̀ àti tolóyìnbó kò sí kankan nú ẹ̀ tá a lè ta dànù torí pé ọ̀kan ní ọ̀lànà fọ́kàn ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ àwọn bàbá wa nígbà wáṣẹ̀ wọn a máa fi ìlànà bílẹ̀ tọ́jú wọn ti tẹ̀ máa rójútùú sí àìrọ́mọbí àìrọ́mọbí tí mò ń sọ yìí wọn a máa fi tàyẹ̀ ń jàǹbá ẹ jẹ́ ká kọ́kọ́ sọ tó wá ayé tí mo ń bẹ̀ náà téèyàn fi máa rágàn ẹlòmíì níbi ìgbéyàwó níbi ó ti bẹ̀rẹ̀ àgàn rírù ìgbà tí wọ́n fẹ́ ṣe ìgbéyàwó báyà kọ̀ yẹ ká gbókìkí ìgbéyàwó wọn wọ́n bẹ̀rẹ̀ sí fọ ilé pọtí wọ́n bẹ̀rẹ̀ sí fọ́nà rúkà wọ́n tẹ fitéṣàn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bínú wọn àwọn alágbára ẹlẹ́ni òkùnkùn wọn wọlé tọ̀ wọ́n ó di pé gbà tí wọ́n kódà ẹlòmíì fi oyún ṣe marriage ó foyún ṣègbéyàwó ó délé báyìí tí wọ́n ṣègbéyàwó oyún bàjẹ́ kò róyún mí nìmọ́ ìṣe ni ní bàjẹ́ bí ṣe ń jẹun lójú oorun ní wọ́n bá ṣàṣepọ̀ lójú oorun bẹ́ẹ̀ náà ni ọkọ ìyàwó náà ó ní ọmọ yẹ́n máa bá obìnrin lájọṣepọ̀ lójú oorun àtọ̀ rẹ̀ yọ́ máa bàjẹ́ àtọ̀ rẹ̀ ni mọ́tò mọ́ òjé tí ọkùnrin fi sọmọ yọ̀bá ní wá dáadáa mọ́ àbí tẹ̀yìn bá ṣàṣe ìgbéyàwó àwọn yẹn máa bọ ní ẹ̀bùn tẹ́ ń pè ní gift ẹlòmíì àmọ́ tara abẹ̀ ṣàgbákò ẹ lọ gbé kàwé fún ìyàwó ọkọ ìyàwó ẹlòmíì àwòrán ni wọ́n fún ẹlòmíì kódà omi lásán wọn a máa bọ̀ yàn téèyàn ṣàgbákò níbi ìgbéyàwó ẹlòmíì wà tó jẹ́ pé ẹ̀dá ni ọmọ ẹ̀dá láàmú
ìgbàgbọ́ àwọn olóyìnbó ò fi ara gbogbo ara mọ́ ẹ̀dá wọn sọ pé wà torí jẹ́ bá sọ fún dókítà olóyìnbó pé ẹ̀dá ní obìnrin láàmú á ní kí ní jẹ́dá tí obìnrin bá láṣepọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ tán tí yóò tún máa dà á lẹ̀ padà ṣùgbọ́n ìgbàgbọ́ Yorùbá fẹ́ díẹ̀ múlẹ̀ táwọn bàbá tèmi sọ fún mi pé ẹ̀dá wà ẹ̀dá oró sì wà ẹ̀dá abú wà kódà ẹ̀dá olómi wà ẹ̀dá mẹ́ta bàbá mi sọ fún mi kọ́ wà ẹja kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ẹ̀dá kí ni ọ̀nà àbáyọ a máa sọ àwọn nǹkan tí máa ń fa àìrọ́mọbí obìnrin ẹ̀dá a máa fa àìrọ́mọbí o nígbà tí nǹkan tí oje tí ọkọ dà síyàwó lára nígbà wọn ń sun ọmọ tí ò débi tó yẹ kó dé tó dà á lẹ̀ padà lójú ẹsẹ̀ èyí la ń pè ní ẹ̀dá àbúlẹ̀ obìnrin ò ní tí dìde lórí ibùsùn tí gbogbo ohun tí àtúnṣe wọn fi dà á lẹ̀ padà kó lè dúró atẹ́gùn òsì gbọdọ̀ fẹ́ sí atẹ́gùn bá ti fẹ́ sí kò lè dánmọ́ mọ́ ó ti dà á lẹ̀ padà tọ̀ ẹlòmíín wà ẹ̀dá òró ní ọ̀mọ̀dá láàmú tóun àtọkọ ẹ̀ bá jọ sun oorun ọmọ tó bá rí kó ojú tó bá yẹ gbogbo ẹ̀ ló dà á lẹ̀ padà àbá bá jí láàárọ̀ ọjọ́ kejì ọmọ sàn lẹ̀ padà ní ó ti dé tòsí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ̀ lọ́nú kọ̀ lọ ilé àpò bí ọmọ ló dà á lẹ̀ padà ní. èyí táwa ń pè ní ẹ̀dá olómi ojú ara obìnrin ò ní gbẹ nígbà kankan èyí gan máa tún ṣàkóbá fún ọkọ ìyàwó torí àwọn kòkòrò àìfojúrí ó ti wà nínú ọmọ obìnrin yẹn débi pé tóun àtọkọ ẹ̀ bá láṣepọ̀ tẹ́tà ẹ̀dá olómi yẹn má dà láàmú abẹ́rẹ́ onígbàgbà kọ̀ọ̀kan tí bá obìnrin tó bá ní ayan tí ò lọ́bùn tára rẹ̀ ò bá ti gbẹ́ngbà kankan tọkọ rẹ̀ bá ń ṣàṣepọ̀ pẹ̀lú ẹ̀ kí ní ọmọ jẹ́ kí ara ọkùnrin ọlẹ kí lè tó mọ bóyá wọn súnmọ́ra bí ẹ̀mí jẹ mẹ́ta yóò bá di pé nílẹ̀ ẹ̀ẹ̀kan náà tó bá tó mójútó ọkọ tó ní lè ṣe ẹ̀ẹ̀kan mọ́ dáadáa tó bá yá ẹ̀ẹ̀kan tọkọ bá ti ṣe túkọ́ síbẹ̀ láàrin ìṣẹ́jú kan ó ti dà tó bá wá dà yìí kò tó ní rí mi ṣe mọ́ yọ ọ̀rẹ́ ọkùnrin ni látara ìyàwó ẹ̀ ní ti ń gbé ẹ̀dá olómi yẹn nǹkan ọmọkùnrin wà máa lẹ yóò wà máa lẹ wọn bá dọ́sítítù bá ṣe àyẹ̀wò wọn ní ẹ̀yìn ọmọ òsì dáadáa lára ọkọ tó náà kọ́ ni pé ẹ̀dá yìí kódà bàbá mi jẹ́ kó yé mi wípé bá a ṣe lo nǹkan ẹ̀dá fóbìnrin lọ ọkùnrin náà yẹ kó máa lo nǹkan ẹ̀dá irú ẹ̀dá olómi à ń pe kíní kan ní tó lóyìnbó pe kíní kan ní blockage of fallopian tube tí ilé ọmọ obìnrin yóò ti dí tó bá ti dí tó ti block nǹkan ojú ọmọkùnrin kò ní lè wọlé sí ara